Ẹ̀jẹ̀ kí n kọ́kọ́ gbé látòrí ẹni tí mo ní Ọlọ́run kó wá mú wa kúrò Nàìjíríà Fadilatu Sheikh Dr. Muhammad ibn Abdullah Zarban Ghamidi kọ́lọ́n kó foríjì wọn wá tó kú. Àwọn ni bàbá ọmọ Nàìjíríà, so wọ́n sì Ọlọ́run ní kí wọ́n gbé léjú kọ́lọ́n kó san wọ́n lẹ́san rẹ̀. Ìfẹ́ wọn sí Nàìjíríà Ọlọ́run nìkan ni ló mọ̀, ló lè quantify rẹ̀, so wọ́n sì dúró tì wá. Bàtí bá sọ fún yín pé ọdún 3 ní thanawi, ọdún 4 ní kùlíyà, tábà ti wá ṣe ìdánwò wọ́n máa ń paste result wọn jọ nígbà wọn nìkejì ìsàyà yóò ti dáyé pọ́tà nísìn. Tábà wá lọ lè kí bàbá níjọ́ kejì lọ́fíìsì wọn, and it was bí bọ́sà university ni wọ́n nígbà wọn. Wọ́n ti ní gbogbo result wa lọ́wọ́ fún ara wọn. Wọ́n máa bí pé ó ṣe nàtẹ̀jẹ́ tó kí Abdulwahab. So tẹ́ bá sọ ẹ ṣe dàrájà tó kéfì pé kí ni result rẹ̀, kí ni lọ gbà níbi iṣẹ́ báyìí, kí ni lọ gbà níbi iṣẹ́ báyìí. láti ti ní gbogbo láti ní rẹ́kọ̀dù lọ́wọ́. Wallahu àpáwò zaka bá a ṣe pọ̀ tó gbogbo result n kò nídìí ká máa check ẹnu òwe. So kọ́lá wọn bá san alẹ́ sàn rẹ̀. Kì í ti pa wọn kọ́ mi nínú kíláàsì àmọ́ mo tá a bá wọn tẹ̀ wọ́n tún mọ wá tá a bá yín lọ́dọ̀ àwọn akátá ń kọ́ yín gan. Then nínú àwọn tí wọ́n tún sàǹfààní àbúrò dì ní Fadilatu Sheikh Sọ́líù Suhaimi tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn àgbàfà ní Saudi Arabia lónìí. So àwọn ní ẹ̀ẹ́dì àwọn ayat kibar ulama ní Madina. So then Sheikh Ibrahim Ruhaili lára àwọn àgbàfà ní àkídà kò náà ni, but àwọn ọmọ tiẹ̀ wọ́n bígbà tá a rí pásánà ọmọ ibi ọmọ mo rántí pé títí àwọn tá ń pè ní Bawabitu Takfir áàkìrò tíra tí mo tẹ̀lé. Èmi náà ni màá ẹ́ńtà rẹ̀, èmi náà ni màá ẹ́dìtì, èmi náà ni kákàlẹ̀ ààrẹ ẹ́dìtì ẹ̀ finally kákàlẹ̀. So a máa ń lọ lé wọn, mo máa ń lọ a máa ń pàdé mọ́sálásí dáadáa. Then Fadilatu Sheikh Suleiman Ruhaili ọkọ mi san wọ́n lẹ́san rẹ̀. So ọkọ mi ní kíláàsì ní undergraduate, ọkọ mi ní master level. Then nínú ilé wọn náà a máa ń lọ lé wọn, a máa ń lè gba kéwú. Then àwọn Fadilatu Sheikh Abdullah Shinqiti ọmọ bàbá wa Muhammad Mukhtar al-Amin Sahib Adwa al-Bayan. So ọkọ mi ní undergraduate, ọkọ mi ní master, ọkọ mi ní PhD. Ilé bọ́fà ìlà ilé wọn ní ayò Shanakito ní Medina. So àti kí n má gbàgbé àwọn àfáà mi transfer fáìsì mi. Ní master level Sheikh Abdulrahman Saadi Al-Harubi ọgbà mi sàn wọ́n lẹ́san rẹ̀, so wọ́n náà fàfáìsì iṣẹ́ mi ní master level. Ní PhD level Sheikh Muhammad Abdallah Zahim, so àwọn náà fàfáìsì PhD thesis mi. Àwọn tí mo rántí níbi lè bọ́fà ìlà àwọn tán kọ́ wa ní thanawi, tó yẹ pé àwọn yóò ṣe mọ́ thanawi bí ọmọ ni tájọ máa wọ́n mú wa bí bàtà ń tréní ọmọ gidi òye náà wá òun sí kankan wọn bá kó ajáde gan àjọ máa bàtà tó mọ́jọ́ bá ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn àfáà wa. Fún àmúra tí pé Sheikh Muhammad gbàgbé orúkọ kejì wọn, a lọ picnic journey ní ẹgbẹ́ Tabuk táàdì ń gbá bọ́ọ̀lù, ọmọ Tógò kan ìfìríkì Ọlọ́run bóun ṣe gbé ọ̀gá ṣubú nù ìyẹn ọ̀gá kan àádìí pé kò sí sọkọlọ́n kó wá sa ogun ní lẹ́sàn rẹ̀. So àwọn tí mo ṣe rántí àwọn náà Sheikh Muhammad Nami, Sheikh Suleiman Suhaimi àti Sheikh Ahmad al-Aboud. Sheikh Ahmad al-Aboud ìgbà táwà ní thanawi, so làwọn ọjọ́ táwà thanawi náà kúrò ní àwọn ìwọ̀n mudiru máàdì thanawi, ìgbà náà gbé wọn kúrò ní thanawi náà gbé wọn lọ sí mutawasita ní Jami'a Islamiyya. So ẹ̀rẹ́ ọgbọ́n tí wọ́n tán àti mo kàkalẹ̀ yìí wọ́n ní àlákọ̀ màtínà àti màwádà pẹ̀lú Nàìjíríà, but àwọn ni wọ́n train wa ní àsàlébù dáwà kan tó pé ọ̀pọ̀lọpọ̀ wa tí tá ń lò, so tí ó lè má bá mẹ́nájú àwọn àmì ìmọ̀ bọ̀tí dáwà kọ́ ládàá àwọn afáwà ni.